Bàbá Obama, Bàbá Clinton ni. Lélẹ̀. Nígbà. Báàkà ni ọgbọ́n di alọ́wẹ̀ kí ló ń ṣe lé. Tó sọ fún ẹ. Ẹ̀mí ẹni tó fi sí wa. Ẹ̀mí kí ló ń ṣe ẹ. Ọlọ́ọ̀bù ni ẹ. Tọ́sọ̀ gbogbo ìjà Báàkà ìyá Báàkà ọ̀dì alọ́wẹ̀ kí ló ń ṣe lé. Wo Báàkà lèmi nóbi jẹ́ ó lélẹ̀ kí lélẹ̀. Sori pé Clinton ló wọlé. No, it's Obama. Look at this. Àní Clinton ní sẹ́ẹ̀. Bàbá Obama, Baba Clinton. Go to the figure. No, look at. Come and look at this. This is 11 million votes. No, Obama is Clinton is here. Any suru no. Kill him so. Ni sọ pé Clinton ló wọlé. But I said it's Obama. But paper te man ka man fún ni ẹ ka paper kan tí ó ní lárí ẹ wo ní super lele yìí. Paper ni tó máa fún information tó múnádóko ẹ wò. Ó ní ẹ garagba nbi. Ka lele. Kí ni mo sọ? This is Obama. But Clinton lè mi rò pé wọlé. Ẹ dá lárò pé ẹ rò pé n tó ṣe lánàá ni. Láíláí láyé ẹ má gbé wa yẹn ti di ó ga o. Amẹ́ríkà gan apá wọn jẹ́ fi champion mu gàrí. Láíláí. Wàá bá gbé màálù wọnú BRT wọ́n tó láyé Ọlọ́run. Sọ́ọ́rí kí bàbá Clinton tó sọ́tọ̀rọ̀ logo ló ṣe support ẹ̀. Clinton nìyẹn pípa ní kówó Obama. The answer once again is D. Barack Obama. Well, I have the answer on my screen here, and are you sure you don't want to change your mind, Mr. Alamikbosi? No. Remember, you will be winning 10 million naira. You will be breaking the worldwide record. I'm sorry, Mr. Alamikbosi. The answer is not. Yeah! Kàkà kélé náà sọ ohun tó yẹ kó sọ kó dáhùn béèrè tó ní dáhùn béèrè ká kúrò ńbẹ̀. Ìyẹn náà tó ní ká tún lọ bá ṣe kọ̀máṣà kan àbó rí nǹkan báyìí. Wo mi ò rò pé màá wo kinní wọn jàre. Ẹ jẹ́ ká gbọ́ ìdáhùn sí ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀yẹn. Àwọn tá ti jókòó níbà láti ìgbà tó ti ń sọ̀rọ̀ ta ti bá bọ̀ láti kíní títí dé ó wá fẹ́ dé 10 million naira wá pa. Ẹ má pa kíní ẹ̀ tán tẹlifíṣàn kẹ́ jẹ́ ká wo kíní jàre. O mọ ibi tẹ́mi mi wà ń sìn ṣá. Pì lẹ́mi mi ń ṣe. Ṣó wá dìgbà tẹ́mi bá sáré jáde ta tó ń le káàkiri àdúgbò ni. Mi ò fẹ́, mi ò lè wò mọ́. Èmi ò wò mọ́ o. Ṣé kí n tó tán fún ẹ? Láti ìgbà tí mi ti ń ṣiṣẹ́, mi fi ojú rí 1 million naira lẹ́ẹ̀kan náà rí. Òótọ́ nìyẹn, òótọ́ ni. Wo mi ò rò pé màá lè wo eléyìí mọ́. 10 million naira is a lot of money to lose. The answer is Barack Obama. Anyway, you must get in touch with this producer, the producer of this program gangan, so that wàá lè mọ ibi tí boy yẹn wà tàdírẹ́sẹ̀. Mo fẹ́ rí ní ọ́fíìsì ní next week ní bá ti dé weekend máa dé by Monday we gbọ́dọ̀ report to this office. Kọ́ mi tẹ̀rù boy yìí báwo ni bá ṣe dùn tó. Boy will be good for IPP project invest in the UK. O kàn lose ni o tó ń mú tó ẹ̀ sí ẹ̀ gbogbo yá máa mú ọ máa train ẹ̀ lọ́ọ̀ díẹ̀ wà á délé wà máa handle ẹ̀ ní but this time around